Òrìṣà Ayé jẹ́ sinimá àgbéléwò eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde. Ó sì jẹ́ iṣẹ́ ọwọ́ Yetunde Barnabas. Sinimá yìí dá lé lórí ìlú kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ayétòrò. Níbẹ̀ láti rí ọ̀dọ́mọdébìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bùnmi, tí a sì mọ̀ sí Yetunde Barnabas. Bùnmi wá láti ìdílé ọba, tó sì jẹ́ wípé bàbá rẹ̀ ni ọba tọ́ sí, ṣùgbọ́n àìsàn dá bàbá rẹ̀ gúnlẹ̀. Ní abala kejì sinimá yìí ni a ti rí ìdílé kejì tí ó yẹ kó jọba. Níbẹ̀ láti rí Adenekan tí gbogbo wa mọ̀ sí Muyiwa Ademola. Ṣùgbọ́n òrìṣà kan wà nínú ìlú yìí tí orúkọ òrìṣà náà ń jẹ́ Òrìṣà Ayé, tí ó sì jẹ́ wípé tí kò bá sí òrìṣà yìí, wọn kò lè jẹ ọba. Ṣùgbọ́n ní ọjọ́ kan ni àwọn jàǹdùkú wá tí wọ́n sì wá jí òrìṣà yìí gbé. Ṣùgbọ́n ó yani lẹ́nu wípé gbogbo ìwádìí tí wọ́n ń ṣe nípa ẹni tí ó gbé òrìṣà yìí, Bùnmi ni ó ń ṣe àfihàn wípé ó gbé òrìṣà náà. Èyí ló fà á tí wọ́n fi ti Bùnmi mọ́ inú túbú. Gbogbo ìlú sì fi ẹnu kò wípé kí wọ́n lọ ju Bùnmi sí inú odò àìwọ̀, tó sì jẹ́ wípé ẹni tí kò bá jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn nìkan ni ó lè padà tí wọ́n bá jù sí inú odò àìwọ̀ yìí. Ṣùgbọ́n lọ́jọ́ tí wọ́n ju Bùnmi sí odò yìí ni bàbá rẹ̀ jáde láyé. Lẹ́yìn ìgbà tí bàbá Bùnmi jáde láyé tán ni àwòrán ṣe àfihàn ẹ̀gbọ́n Bùnmi tí òun àti Adenekan jọ ń yan ara wọn ní àlè. Tí a ò bá gbàgbé, Adenekan yìí ni ó jáde láti ìdílé kejì tí ọba tọ́ sí. Ǹjẹ́ kí ni yóò gbẹ̀yìn ẹ̀gbọ́n Bùnmi àti Adenekan tí wọ́n jọ ń yanra wọn ní àlè yìí? Ǹjẹ́ Bùnmi yóò padà jáde láti inú odò àìwọ̀ tí wọ́n jù sí? Ǹjẹ́ ta ló gbé òrìṣà ayé yìí gangan? Gbogbo wọ̀nyí ni apá kejì sinimá yìí yóò máa mú wá fún wa. Ní kété tí ó bá sì jáde, la ó máa fi tó yín létí lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé láti like, subscribe. Ẹ ṣé púpọ̀.